fún gbogbo àwa tá à ń sọ̀rọ̀ kò bá kùn gbé sí kábíyèsí Oluwo of Iwo aláyélúwà ọba re, ọba tí a fi ń tọrọ ọba, òun ni ọba tèmi ń rí yìí o. Ẹ̀yin náà ẹ wò ó, ọba wo ló kọ́kọ́ ṣerú eléyìí rí? Òun ni ọba àkọ́kọ́, Oluwo of Iwo ni ọba àkọ́kọ́ tí ó ṣe bíi Father Christmas, tí ó máa pín owó fún aráàlú nígbà tó mọ̀ wípé ìyà ń jẹ aráàlú, ebi ń pa aráàlú, ó sì ń pín owó fún aráàlú. Ẹ rí i pé ọba rere lọba eléyìí. Ọba yín wo ló ṣerú, ọba ìlú tí yín wo ló ṣerú eléyìí tó fún àwọn èèyàn ní nǹkan? Ní gbogbo ibi tí mo ti máa ń gbọ́ ní ọba Yorùbá, wọ́n á ní kò sí gbèrúmí nílé ọba, ṣùgbọ́n lọ́dọ̀ t'Oluwo of Iwo bó bá débẹ̀, á fún ẹ ìrẹsì, á fún ẹ lóríṣiríṣi nǹkan tó bá ń fẹ́. Ó fẹ́ lọ kí irun yídì léléyìí o. Irun yídì ni bàbá fẹ́ lọ kí, ló tún wò ó pé kóun ṣàánú fún àwọn èèyàn, ó sì ń pín owó lóríṣiríṣi fún àwọn èèyàn. Fúnra rẹ̀ ni o, kò gbé fún àwọn màdàrú tí wọ́n máa pín láàárín ara wọn tí wọ́n ò ní fi jíṣẹ́ fún aráàlú. Ó sì ń fún àwọn èèyàn ní owó ọdún. Ọba tí ń ṣọba tí ń ṣe bẹ́ẹ̀, ẹ sì máa bú ọba yìí pé ọba onígbó ni, ọba oníkiní kan ni, ọba onígbáná ni. Bí èèyàn bá tẹ̀ ń mu gbáná tó mu gbogbo ẹ̀ tó bá jẹ́ báyìí ló ṣe ń ṣe, ṣé kò dáa ni? Ẹ jẹ́ kọ́ba tí ń náà mu gbáná kó ba lè ṣàánú ẹ̀yin aráàlú. Ẹ jẹ́ ó mu gbáná, ẹ jẹ́ fọ́nba yín ní gbáná mu kó ba ṣàánú àwọn aráàlú. Ọba tí yín tí ò mu gbáná, ẹni mélòó ló ti ṣàánú fún? Ẹ máa ní Olúwo ń mu gbáná, Olúwo ń ṣe kinní kan. Kábíyèsí o, èmi ò sọ̀rọ̀ sórí, èmi ò borí adé o, èmi ò sì tó lórí adé fíhùn. Nítorí pé arọ́bàfin lọba ń pa. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ kò bá kùn gbé sí orí adé, ẹ jẹ́ lọ ṣọ́ra yín. Ọba ò ṣe é rí fín o, torí pé arọ́bàfin lọba ń ṣe kinní kan fún. Mi ò ní sọ jù báyìí lọ lórí Yorùbá Stars TV. Ẹ kú kalẹ̀, ẹ kú ìgbádùn wa. Ẹnu ẹ wò, ẹ wo ohun tọ́ba yìí ń ṣe. Baba ni ẹ dúró, baba ni ẹ dúró.